إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ tí a ń ṣàgbéyẹ̀wò rẹ̀. Al-af'alul mudari'ah ó ní a fẹ́ kọ́ ní òní gẹ́gẹ́ bí a ṣe máa ń kọ́ tẹ́lẹ̀ náà ni so bá ṣe máa ń mú a kọ́kọ́ sọ nípa àwọn ìran ènìyàn mẹ́fà tí a máa ń sọ̀rọ̀ nípa wọn. So ọkùnrin kan tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀, àwọn ọkùnrin méjì, àwọn ọkùnrin tí wọ́n pọ̀, then obìnrin kan a máa ń sọ̀rọ̀ nípa wọn, àwọn obìnrin méjì àtàwọn obìnrin tó pọ̀. So tó bá tún di ilé ẹ̀kọ́ mìíràn a tún máa bá lọ inshallah. Ẹ jẹ́ ká lọ sí ojú pátákó. Ní ìsìn ibi tí adédúró rẹ̀ náà ni àwọn òní ojú pátákó yìí, so a ní láti pa ọdún ẹ̀, so a ní láti pa ojú pátákó rẹ̀, so ká fi lè ráyè kọ àwọn iṣẹ́ mímọ́ tí a fẹ́ kọ. Àwọn af'alul madiyah, àwọn af'alul mudari'ah kẹ́mi sàlàyé síwájú. So a fẹ́ mú fa'il mudari ọkùnrin kan tí kò sí ní báyìí wá, tá a túmọ̀ sí pé à ń sọ̀rọ̀ nípa ẹ̀. A kọ́kọ́ lọ mú fa'il madi ọkùnrin kan tí ó sì ní báyìí wá, òun náà ni akala. Àti múdé. Iṣẹ́ méjì láti lára fa'il madi kó tó lè di fa'il mudari, ìṣàlá ọ̀pá lọ sínú hurufil mudari'ah tó ń tọ́ka sí ọkùnrin kan tí ó sì ní báyìí, òun náà ni ya. Àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari'ah àti wọlé tọ̀ fa'il madi yóò fún fa'il fa'ili rẹ̀ ní sọ̀kún. Adórí fa'il fi'li bá fatiha, àgbàdà náà fún sọ̀kún. Bákan náà ìparí fi'il mudari dọ́mọ ni wọ́n ń gbá, adébí bá fatiha àgbàdà náà fún dọ́mọ. Tàbá dà pọ̀, yóò wá di yakulu. So yóò wá di yakalu rádà, yakalu. Ṣùgbọ́n bábú tó bá ní bábú fa'ala yaf'ulu tó tí wọ́n sùn pé á fún ainul fi'li rẹ̀ ní dọ́mọ. Gbàtà lórí ainul fi'li àbá fatiha àgbàdà náà fún ní dọ́mọ. So tàbá dà pọ̀ yóò di yakulu. Yakulu. So ọkùnrin kan tí ó sì ń báyìí oúnjẹ lọ́wọ́lọ́wọ́ àbí wọn padà jẹ́. A fẹ́ mú fa'il mudari wo àwọn ọkùnrin méjì tí ó sì ń báyìí wá, iṣẹ́ méjì láti aláwọ̀ká lọ mú fa'il mudari ọkùnrin kan tí ó sì ń báyìí wá, òun náà ni yakulu. Òun wọ ohun tí ẹ̀, iṣẹ́ yẹn ò pọ̀, yakulu. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú
الأدوات التي تزيد في الأفعال المضارعة tó ń tọ́ka sí àwọn ènìyàn méjì òun náà ni alif nun àti mùdé. Alif nun yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní fatiha aráfi tó bá dé bá ní ó fún fatiha náà lọ́wọ́ tó lè bá dúró agbàdà náà fún fatiha sọtàbà dà pọ̀ yóò di yakulani àwọn ọkùnrin méjì wọ́n sì rí báyìí wọ́n ń jẹ lọ́bẹ̀ wọn padà jẹ́ afẹ́ mú fẹ́lú mudari àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì rí báyìí wá iṣẹ́ méjì láṣẹ iṣẹ́ láwọ́kọ́ alọ́mú fẹ́lú mudari àwọn ọkùnrin tí pọ̀ fẹ́lú mudari ọkùnrin kan tí ó sì rí báyìí wá ó náà ní yakulu àti mùdé iṣẹ́ lẹ́ẹ̀kejì lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí àwọn ọkùnrin tí wọ́n pọ̀ òun náà ni wáwù nùn àti mùdé wáwù nùnù yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní dómà aráfi tó bá dé bá ní ó fún ní dómà àní pé aráfi tó bá wọlé tọ̀ yóò fún dómà náà bàtà dúró aráfi tí ó wọlé tọ̀ àbá dómà àfi ilẹ̀bẹ̀ àbá dà pọ̀ yóò di yakulu yakuluna. Which is Allah lu dáadáa nínú Quran wà lónú Suratul Baqarah Allah lu ń bẹ pé kí nígbà tó sọ̀rọ̀ nípa àwọn kèfèrí Allah ní àwọn tó já sí pé kí ni o ma ya'kuluna fi butunihim illa an-nar yàwọn tó já sí pé kí ni o kò sí nǹkan kan tí ń jẹ sí ẹ̀mí ara wọn wọ́n ń jẹ sínú ara wọn ju iná lọ tó fi àwọn ìwà bú àwọn rìbá gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ká máa gbowó ẹ̀yìn ká máa gbowó èlé tó kò fi wé nǹkan yẹn tọ́ afẹ́ mú fáìlì mudari ọkùnrin obìnrin kan tí ó sì ríra ìwà tó òun náà ní á lọ kọ́kọ́ lọ mú fíìlù mọ́dì ọkùnrin kan tí ó sì ń bẹ wá òun náà ní àkàlà àti mùdé iṣẹ́ méjì láṣẹ lára fíìlù mọ́dì ó lè di fíìlù mudari sí aláwọ̀ká lọ sínú حروف المضارعة tó ń tọ́ka sí obìnrin kan tí ó sì ń bí báyìí ó náà ní táà àti mùdé táà yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní sọ̀kún harafi tó bá dé bá ní yóò fún ní sọ̀kún adéráfi tó dé bá bá fatiha agbádà náà fún sọ̀kún bákan nípa fẹ́lú mudari dómà nínú ẹgbà àdórí àbá fatiha agbádà náà fún ní dómà tàbá dàpọ̀ yóò wá di táà kalu babu fa'ala yafulu ló bá wá tó tí mọ́ sí pé àfààní lè fi lè ní dómà adóyè àánú lè fi àbáfàtíà agbára náà ní dómà bàbá wa dáa pọ̀ yóò wá di ta'kulu obìnrin kan tí kò sí bíbá oúnjẹ lọ́wọ́ àbọ̀mọ̀padà jẹ́ so nǹkan tá a máa sọ ní ibẹ̀ nìyẹn so tá a bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹnìkan náà àyìnà Aisha ta'kulu fúlà yà Aisha dá ta'kulu fúlà oúnjẹ ẹ̀wà lọ́wọ́lọ́wọ́ so gbogbo àwọn kan báyìí náà àti ń gbé èdè lábáwá náà ní inshallah so pàápàá jùlọ Allah náà tún lórí ní inú Al-Qur'an pé jẹ́ kí n mú àtàn kí n tó tún máa péjú ẹ̀yẹ wa afẹ́ mú fáìlì mudari àwọn obìnrin méjì tí wọ́n sì ní báyìí wá iṣẹ́ méjì la ṣe iṣẹ́ aláwọ̀kọ́ àlọ́ mú fáìlì mudari obìnrin kan tí ó sì ń báyìí wá ó náà ní ta'kulu àti mùdé iṣẹ́ lẹ́ẹ̀kejì lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif nun àti mùdé alif nun yẹ ọ̀wọ̀ tó bá iṣẹ́ ní fatiha aráfi tó bá dé bá ní yóò fún ní fatiha náà àdúrà fi tó dé bá àbá dùnmọ́ agbádá náà fún fatiha àbá wa dàpọ̀ yóò di ta'kulani afẹ́ mú fáìlì mudari àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ń jẹ́ lọ àbí wọ́n padà jẹ́ tọ́ afẹ́ mú fáìlì mudari àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáìlì mudari obìnrin kan
tí ó sì rí báyìí wá òun náà ní tààkùlù. àti múdé ìṣẹ̀lẹ̀ kejì lọ sínú aládàwátù lẹ́tí tẹ̀sílù fìlà fọ́álì mọ̀tọ̀rọ̀ ìyá tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ òun náà nínú àti múdé. nínú yìí ọwọ́ tó máa ń sẹ́ni sunkún harafi tó bá dé bá ní ó fún ní sunkún àdúrà harafi tó dé bá àbá fatiha agbára náà fún ní sunkún tó tàbá dàpọ̀ yóò wá di tàkùlnà. tọ́ táàyí aṣọ di yá ẹ̀tọ́ máa ń bá wa bọ̀ yóò ti mọ̀ nítorí pé yá ló ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ tó tàbá dàpọ̀ yóò wá di yàkùlnà. yàkùlnà so nìyẹn yàkùlnà. tọ́ ọ̀nà láti rí ní kúkúrú yẹn so inshallah so ká tó wá máa lọ tẹ bá lọ wo ilé báyìí nísìn ìwò tàkùlù yìí náà sí àlọ́ lò fún àwọn èèrà àwọn kí náà máa ń pè ikán so tá máa ń jẹ nǹkan so tá bá lọ ní Suratu Saba lórí ara àǹfààní táàrí ní ẹ̀kọ́ yìí ó náà nígbà àwọn àlọ́ ọmọ ìtumọ̀ èdè lábáwá díẹ̀díẹ̀ so bá ṣe máa ń tú tó ṣe máa ń rí àmàmà ẹ̀ tó bá dẹ̀ tú nǹkan tí kò correct á tètè mọ̀ inshallah. táwa ló ń gbà tí Allah subhanahu wa ta'ala sọ nínú Suratu Saba àyà 15 so Suratu Saba àyà 15 tí ó tábà lọ wò Suratu Saba àyà 14 so tábà lọ wò ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala sọ ń bẹ̀ ìgbé kíní o أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته. so Ọlọ́run sọ pa Ànábì Sulaiman pé ńgbà tí Ànábì Sulaiman kú àwọn àlùjànnú tó máa ń ṣiṣẹ́ fún tó máa ń rán wọn lọ anywhere rán wọn lọ sínú omi wọn lọ bá pẹja oríṣiríṣi ló máa ń rán wọn Ọlọ́run fi dọ́là fún Ànábì Sulaiman. bàtà Ànábì Sulaiman wá kú sórí ìjókòó rẹ̀ sórí àga rẹ̀ ó rọ̀gbọ̀kú síbẹ̀ náà ní sórí ọ̀pá nípa wípé àwọn àlùjànnú yóò mọ ìmọ̀ kọ̀kọ̀ wọn mọ ìmọ̀ àpamọ́ wọn mọ̀ so wọn mọ̀ ó ti kú kò sí tó wá jẹ́ ká mọ̀ ó ti kú ju àwọn kòkòrò ilẹ̀ tó ń jẹ ọ̀pẹ lọ so ní báyìí ṣe ti pa àwọn àlùjànnú wọn mọ ìmọ̀ kọ̀kọ̀ so ó wá sí wa láàánú lónìí tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà fẹ́ wo ọjọ́ ọ̀la àwọn fẹ́ wo tí ó ṣẹlẹ̀ sáwọn lọ́la àwọn tí ó ṣẹlẹ̀ sáwọn ní oṣù tó ń bọ̀ wọ́n wá lọ máa béèrè lọ́wọ́ àlùjànnú ìmọ̀ tí àlùjànnú kò ní mọ̀ parí tó jẹ́ pé kí ni o la ya'lamul ghayba illa Allah kò sẹ́ni kankan tó mọ ìmọ̀ kọ̀kọ̀ àyàfi Allah nìkan. so inshallah so ní kúkúrú tá bá tún bẹ̀rẹ̀ kíláàsì tawhid àwọn àdìọ́kàn tí mùsùlùmí yẹ kán máa ní so tí a fi là kó níbi àwọn ìròrí burúkú tí ó yẹ ká máa ní so inshallah a tún máa ṣàlàyé wá àwọn nǹkan báyìí dáadáa lẹ́kùnrẹ́rẹ́ so inshallah tó bá di next class a tún máa bá àwọn af'alul mudari'a tá ń ṣe lọ láti àwọn tá a dojú kọ so tí ń sìn bá a ṣe máa ń mọ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so inshallah so bákan náà tí a bá ní ìbéèrè ẹyọ kan sí méjì bóyá lórí ẹ̀kọ́ ni àbí lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì náà tó ń jẹ jáde lábẹ́ rẹ̀ so a lè comment ní Facebook page àbí ká dẹ̀ kàn sí wa ní WhatsApp page àbí Telegram channel àti àwọn tó gbé sáà ń bẹ táwọn bá kọ síbi description so a lè gbàgbé kàn sí wa inshallah so subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.